Hi everyone, welcome to my channel. Ibi tẹ́ sọ̀rọ̀ sí mo fẹ́ sọ̀rọ̀ o òòṣà kì í bẹ́ nìkan jà o. Awo kì í ṣe lépè àfẹ́ni tó forí ẹ̀ wépè lọ. Awo kì í ṣe lépè àfẹ́ni tó forí ẹ̀ wépè lọ. Ẹni fàgbà ṣe yẹ̀yẹ́ o bàbá ẹ̀ àwọn èpè fún. Ẹni fàgbà ṣe yẹ̀yẹ́ o ìyá ẹ̀ àwọn èpè fún o. Awo kì í ṣe lépè àfẹ́ni tó forí. Ibi tí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan nìyẹn o. Àwọn òòṣà wa kì í ṣe pé wọ́n ń pààyàn. Ẹ má ṣì mí gbọ́ o. Àmọ́ ìwọ tó o bá ti kọjá ntí òfin àti ìlànà tí wọ́n fi sílẹ̀, wọ́n ní kó o má jalè, tó o bá jalè wàá rí nǹkan báyìí. Nítorí pé ìwà àbàjẹ́ ló kúnlé ayé báyìí. Ògún dá wọn lẹ́jọ́ wọ́n rí wọn dí afúnbó ti tọ́ díṣà wa àjà láyé. Dí afúnbó ti gbà tíṣà wa àjà níwàrún. Ikú ṣe bí eré ikú pa bó ti tọ́ ò sí láyé mọ́, bó ti gbà lókùtà yé ń ṣe. Nítorí pé bó ti tọ́ ò sí mọ́ ẹ̀, bó ti gbà ni wọ́n dẹ̀ ń ṣe yẹn. Àwọn á dẹ̀ máa sọ pé ọmọ ṣu làfi tọ́ṣu. Ẹ̀sìn tó bá eléyìí táwọn ń ṣe mu òun làwọn fẹ́, nítorí wọ́n fẹ́ kúkú oró. Nǹkan tí mo sọ ń yé yín kì í ṣe pé àwọn òòṣà yẹn ń pa wọ́n o, òòṣà yẹn ò pa wọ́n, àmọ́ ẹni tó bá ti ta sí àgẹ̀rẹ̀ tọ́kì lágbájá bá ṣe kíní kan Ògún láyé àtijọ́ tí àwọn máa dáṣà Ògún gbọ́dọ̀ máa gbọ́, that is òun fògún ṣẹlẹ́rì nítorí wọ́n nígbàgbọ́ pẹ̀lú ẹ̀gan pẹ̀lú tó bá ṣe nǹkan báyìí Ògún á dájọ́ fún tọ́rọ̀ mi yé yín. Ṣùgbọ́n sì ajé ń gbọ́ lẹ́dẹ̀ ń gbọ́ o, bóyá nǹkan tí mo sọ yé yín ajé lẹ́ máa gbọ́ lẹ́nu wọn, ajé ń gbọ́ lẹ́ máa gbọ́ nítorí pé eré owó ni gbogbo wọn fojoojúmọ́ ayé sá kiri. Ọ̀pọ̀lọ táwọn wí náà tẹ́ bá ń sọ pé ẹ̀sìn Ifá ẹ̀sìn ìṣẹ̀ṣe, àwọn tí wọ́n lọ ń ṣẹ̀sìn tí bíyẹn náà fi tinútinú ṣe nǹkan àtijẹ náà bá káàkiri, torí ọ̀nà àtijẹ ni wọ́n ṣe gbábẹ̀ lọ. Ọ̀nà àtijẹ òun ni ọ̀pọ̀lọpọ̀ wọn wá kiri. Tẹ́ bá rí i pé wọ́n ń ṣẹ̀sìn kò ń ṣe wípé nítorí àti bá ṣẹ̀sìn àti bá gbẹ́sìn ga tàbí àti bá ọjọ́ iwájú wọn, àwọn ò torí ẹ̀ ṣe o. Ní tó ṣẹlẹ̀ nìyẹn. Ẹ ṣé Olódùmarè, òun ni Olódùmarè la tún máa pè ní Olódùmarè tí kò ní orúkọ míì tí a fẹ́ pè. Olódùmarè ni ọba aṣẹ̀dá tó dá ẹ̀dá sáyé. Ẹ ń gbọ́ mi dáadáa. Olódùmarè ni gbogbo wa ń wárí fún, àtolórí àtẹlẹ́mù àtọmọdé àtàgbàlagbà. Orúkọ Olódùmarè ò ní ta lè subtitle ẹ̀ àbí translate ẹ̀ sí nǹkan kan. Tá bá ń sọ pé God, God, ọ̀dọ̀ wọn ti mú yẹn wá. Tá bá sọ pé Allah, àwọn ìlú tí wọ́n ti mú yẹn wá. Bẹ́ẹ̀ lọ́dọ̀ ti wa, ìgbàgbọ́ ti wa ní pé Olódù ọmọ àrè, Olódù mẹ́rìndínlógún. Tó bá sọ pé ọmọ àrè, túmọ̀ àrè dẹni tí a mọ ibi tó gbé wà. Bó jẹ́ inú afẹ́fẹ́ l'Olódùmarè wà, ẹnìkan ò mọ̀ o. Bó jẹ́ ojú ọ̀run lẹ́ni Olódùmarè wà, ẹnìkan ò mọ̀ o. À ń rí àpẹẹrẹ, à ń rí ìmísí ẹ̀, a dẹ̀ ń rí ìṣesí ẹ̀, à ń rí ìtura ẹ̀, à ń rí ìdùnnú ẹ̀ lórí gbogbo wa. A mọ̀ pé Olódùmarè ló ṣe ẹ̀dá ọ̀run àti ayé, òun ló dági, òun ló dẹ́yẹ, òun ló dọ́mọ ènìyàn, ló dá gbogbo wa. Ó dẹ̀ fún wa ní ìlànà tó tọ́, bó dẹ̀ jẹ́ pé àwọn èèyàn ò fẹ́ tọ́. Èṣù lálùú, àwọn kan ṣìpè ní ògiri òkò. Èṣù lálùú, òkiri òkò. Òkiri òkò. Ṣé rí èṣù tí wọ́n sọ, ẹ̀rí àwọn ọ̀gá wa kan sọ fún wa pé èṣù is not Satan. Tí wọ́n establish ẹ̀ ńgbà kan, tí wọ́n ń polongo ẹ̀ káàkiri, both home and abroad. Òdodo ni. Nítorí Sátánì táwọn ń sọ, Sátánì tinú Bíbélì tí wọ́n gbé wá ní hàn. Kì í ṣe èṣù tiwa o. Èṣù tiwa, èṣù rúnmọlẹ̀ ni hàn. Èṣù tó tẹ̀lé àwọn rúnmọlẹ̀ wá látòdì ọ̀run.
èṣù tó jẹ́ wípé aṣáájú agbẹ́yìn ni. Èṣù ṣọ̀tún ó sì ń ṣòsìn. Èṣù ń ṣe ìṣẹ́gun, èṣù ń ṣe aṣẹ́ta, èṣù ń ṣe ajé. Èṣù tiwa kì í ṣe èṣù tó lòdì sí àṣẹ Olódùmarè. Èṣù tó fi àṣẹ Olódùmarè, tó tọ ọ̀nà Olódùmarè, tó nífẹ̀ẹ́ sí Olódùmarè ni. Òun ni èṣù tí ó jẹ́ èṣù tilẹ̀ Yorùbá, èṣù tí gbogbo wa jọ mọ̀. Ṣùgbọ́n mo sọ lẹ́ẹ̀kan wípé tí ó bá ti di wípé à ń wá àwáwí, a fẹ́ nǹkan kan, kò tẹ́ wa lọ́rùn, àbùkù bẹ̀ la máa wá kiri. Téèyàn bá bímọ 10, gbogbo wọn kọ́ ló máa gentle. A máa rọ́mọ líle láàrin wọn tó máa hùwà líle, kò wá nítorí ẹ̀ kí bàbá sọnù. Ṣé ń gbọ́ Yorùbá mi? Tí àwọn èèyàn bá kógun dé, tí ẹni 6 bá sún mẹ́yìn, ẹ lè rí kan náà ọmọ yẹn pé àìwó ni gbogbo yẹn, ẹni ṣó ń bẹ̀ kó náà bá wọn pò. Tó bá ti wá ṣẹ́gun tán, á fi fìlà pérín. Ìjọ kan ló máa ń níyì mọ́ o. Lóògùn wọ́n á sọ déèyàn ọ̀kà, wọ́n á sọ déèyàn aburú, wọ́n á dẹ̀ ti gbàgbé pé níjọ́ tó bá burú ẹnìkan náà ló máa dìde. Òun lọ̀rọ̀ èṣù. Èṣù jẹ́ akíkanjú ẹ̀dá, ó jẹ́ akíkanjú. Olódùmarè dà bẹ́ẹ̀ ni. Èṣù kì í ṣe ẹni tó lòdì sí àṣẹ Olódùmarè. Tí a bá ń sọ̀rọ̀ òrìṣà, ẹ rí wípé ẹ jẹ́ ká kọ́kọ́ wò ó láti bí orúkọ yẹn. Òrìṣà, ẹni tí òrìṣà dá, a significant people, a special one. Èèyàn tó dá, tí Olódùmarè dá ní àyè ọ̀tọ̀, tó dá pẹ̀lú àwọn ìṣesí, ìhùwàsí, akitiyan kan tó yàtọ̀ sí tẹ̀dá ẹgbẹ́ ẹ̀. Ṣé ń gbọ́? Tá a bá wo Ọ̀rúnmìlà, wọ́n dá Ọ̀rúnmìlà nídàá wípé kó mọ wájú, kó mọ ẹ̀yìn, kó mọ ọjọ́ ọ̀la, kó mọ tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ tó ń bọ̀, kó dẹ̀ mọ tó tọ́ láti ṣe sí. Wọ́n dá Ògún gẹ́gẹ́ bí jagunjagun. Wọ́n dá wọn bẹ́ẹ̀ lọ. Wọ́n dá òrìṣà Ọ̀ṣun ní àrà ọ̀tọ̀. Ní tí wọ́n ń pè lóríṣà nìyẹn. Òrìṣà wà ní àwọ̀ ara ẹ̀dá bíi tiwa báyìí nígbà tí wọ́n dá wọn. Àmọ́ wọ́n hùwà àrà ọ̀tọ̀ la ṣe mọ̀ wọ́n sí èèyàn tí orí dá ní àyè ọ̀tọ̀, tí ẹlẹ́dàá dá ní àyè ọ̀tọ̀, tí Olódùmarè dá ní àyè ọ̀tọ̀. Àwọn yìí, òun làwọn òǹtẹ̀lé wọn, àwọn followers wọn, àwọn tí wọ́n wà lẹ́yìn wọn, àwọn tí wọ́n ń bọ wọ́n gẹ́gẹ́ bí àwọn ọmọ Yorùbá báyìí. Àṣẹ wọn tí wọ́n ń ṣe nígbà yẹn là ń fi sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òrìṣà yìí kì í ṣe pé wọ́n kú. Ọ̀rúnmìlà wọ̀ sórí ọ̀pẹ àgùnká ni. Ìgbà tí ó wọ̀ síbẹ̀ tán, àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ń rawọ́ pé bàbá, bóò ló ti jẹ́ nígbà tẹ́ ẹ wá wọ̀ sórí ọ̀pẹ àgùnká tí ẹ kò tẹ́ ẹ wálẹ̀ mọ́. Bàbá fẹ́ bá yín sọ̀rọ̀ ńkọ́? Ó wá rọ ikin 16, ó rọ sí dí ọ̀pẹ àgùnká, ó ní kí wọ́n kó. Ó tí wọ́n ti fẹ́ bá òun sọ̀rọ̀, tán fẹ́ gbóhùn òun, ó ní kí wọ́n dá ifá yẹn. Tán bá ti dá ifá ní odù ifá ń jáde. Lára odù ifá jáde la ti ń gbóhùn Olódùmarè, la ti ń gbóhùn tífá sọ, tí ó fi ń bá àwa ọmọ ẹ̀ sọ̀rọ̀. Ní tó yẹ ká ṣe, eku ni fágbà ni, ẹja ni fágbà ni, ẹyẹ ni fágbà ni. Tí ìrọ̀rùn, ìlọsíwájú, ìtúsílẹ̀, ojútùú fi máa wà sí nǹkan tá a torí ẹ̀ dáhùn fá sí. Bí oníkálùkù wọn ṣe nígbà yẹn nìyẹn. Ọ̀ṣun fún wọn ní ọta, ó fún wọn ní omi. Ṣàngó fún wọn ní oṣé, ó fún wọn ní ṣẹ́rẹ́, tó jẹ́ pé ẹ fi léyìí pé òun àti ọta tá à ń pè ní òkú Ṣàngó ẹ̀dùn àrá. Tẹ́ ẹ bá ti fẹ́ bá òun sọ̀rọ̀, eléyìí ni kẹ́ ẹ fi ìlànà yìí ni kẹ́ ẹ ti pé òun. Bó ní kálukú wọn ṣe nígbà tí wọ́n fẹ́ lọ nìyẹn. Bó ṣe jẹ́ àwọn tá à ń pè lóríṣà nìyẹn. Ẹ ṣeun bàbá. Olódùmarè, òun ni Olódùmarè. La tún máa pè ní Olódùmarè tí kò ní orúkọ míì tí a fẹ́ pè. Olódùmarè ni ọba aṣẹ̀dá tó dá ẹ̀dá sáyé. Ẹ ń gbọ́ mi dáadáa? Olódùmarè ni gbogbo wa ń wárí fún, àtolórí, àtẹlẹ́mù, àtọmọdé, àtàgbàlagbà. Orúkọ Olódùmarè